kẹrin lónìí ẹ̀rín ayọ̀ kò ní wọ́n lọ́dẹ nìkan kan wa àmín. Ẹ káàbọ̀ sílé iṣẹ́ alálùbáríkà yìí ìròyìn Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ ajé ọjọ́ Monday ọjọ́ kẹrin nínú oṣù kejìlá ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún tá a bá darí padà dé kí ìròyìn Feli-feli kó a máa tẹ̀sọ́wọ́ iwájú ẹ kú kalẹ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti kéde rẹ̀ báyìí wípé láìpẹ́ láìjìnà ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọn yóò bẹ̀rẹ̀ sí ní máa jẹ mùkúntùn àwọn owó kan tí ìjọba àpapọ̀ ti yà sọ́tọ̀ lẹ́yìn eléyìí tí wọ́n yọ ẹ̀kún owó orí epo èyí tó ti bẹ̀rẹ̀ láti inú oṣù karùn-ún ọdún tá a wà yìí. Owó ọ̀hún tí wọ́n pè ní owó ìtura ìdánilófò eléyìí tí ó bu òróró ìtura síbi tí bàtà ti ń ta ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́sẹ̀ èyí tí wọ́n pè ní palliative disbursement. Owó ọ̀hún wọn ní láìpẹ́ láìjìnà àwọn owó náà yóò bẹ̀rẹ̀ oní ìpele méjì. Ìpele àkọ́kọ́ eléyìí tí ó kárí ilé kárí oko ní ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà 50,000 naira èyí tí wọ́n ní jákèjádò àwọn ìpínlẹ̀ eléyìí tó gbé igun mẹ́rin orílẹ̀-èdè Nàìjíríà dúró làwọn owó ọ̀hún ni yóò dé pàápàá jù àwọn ẹsẹ̀ kùkù tó fi mọ́ àwọn oníṣòwò kéréje. Bákan náà ni ìjọba àpapọ̀ ní ìpele ìkejì owó ọ̀hún eléyìí tó bẹ̀rẹ̀ láti mílíọ̀nù kan náírà tó fi dé orí bílíọ̀nù kan náírà. Èyí ò ní ó máa ta kẹ́sẹ̀ sápò àwọn ilé-iṣẹ́ ńláńlá gbogbo èyí tó nílò owó ọ̀hún láti fi kún ètò ọrọ̀ ajé ilé-iṣẹ́ wọn kó tún lè búrẹ́kẹ́ sí o tí wọn yóò sì máa dáwọ́ ọ̀hún padà léní tere èyí tere pẹ̀lú ẹ̀sùn kékeré èyí tí wọ́n fi lé owó ọ̀hún láàrin ọdún kan sí ọdún márùn-ún gẹ́gẹ́ bí wọ́n ti gbé ọ̀rọ̀ ọ̀hún jáde èyí tó jẹyọ látọwọ́ alákòóso eléyìí tó di ètò ọrọ̀ ajé ètò ọgbà àti ọgbọ́n inú mú ní orílẹ̀-èdè wa Nàìjíríà ẹ̀yìn alákòóso fún ọ̀rọ̀ iṣẹ́ okòwò ní orílẹ̀-èdè yìí èyí tó gbé jáde o lórúkọ ààrẹ orílẹ̀-èdè yìí àti iléeṣẹ́ ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Níbẹ̀ ló ti fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé asọ̀rọ̀ṣẹ́ tí kìí sọ̀rọ̀ dànù òun ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ti ṣe ìlérí òun bẹ́ẹ̀ náà ni ó sì múṣẹ o. Ó ní owó ọ̀hún ni ó máa dúró bí owó ìtura eléyìí tí wọ́n fún àwọn ọmọ Nàìjíríà látàrí ọ̀rọ̀ epo bẹtiróòlù èyí tí wọ́n kéde yíyọ ẹ̀kún owó orí rẹ̀ tó sì gbé owó díẹ̀ lórí o. Lákòótán nínú ọ̀rọ̀ ọ̀hún wọ́n ní gbogbo àwọn ènìyàn èyí tó bá ní àpò ìfowópamọ́ nílé ìfowópamọ́ o kí wọ́n rí dájú pé wọ́n ní nọ́mbà ìdánimọ̀ BVN àti NIN. Eléyìí gangan ni ó ṣe ìrànwọ́ nítorí pé àwọn tí wọ́n bá ní nọ́mbà ìdánimọ̀ méjèèjì ọ̀hún ni ó jẹ àǹfààní owó náà láti àwọn ìjọba ìbílẹ̀ gbogbo ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Akọ̀wé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà eyín sẹ́nẹ́tọ̀ George Akume èyí ló ti sọ̀rọ̀ jáde o lórúkọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà wípé àwọn ọmọ orílẹ̀-èdè yìí kí wọ́n ní ìgbàgbọ́ o nínú Ọlọ́run bákan náà kí wọ́n sì fi ọwọ́ sowọ́pọ̀ fún ìlọsíwájú orílẹ̀-èdè wa Nàìjíríà pẹ̀lú ètò ìṣèjọba èyí tó ń bẹ lórí àlééfà lọ́wọ́ báyìí wípé ó dáhùn lójú látara ìdí èyí àwọn ọmọ Nàìjíríà wọn yóò bẹ̀rẹ̀ sí ní máa jẹ ìgbádùn aláìlópin. George Akume èyí tó sọ̀rọ̀ ọ̀hún lánàá ti ṣe ọjọ́ àìkú ọjọ́ kẹta nínú oṣù kejìlá ọdún yìí níbi ìsìn ìdúpẹ́ kan o èyí tí wọ́n fi sọrí orílẹ̀-èdè Nàìjíríà àti gbígba àdúrà fún ìlọsíwájú àṣeyọrí orílẹ̀-èdè yìí àti àwọn tí wọ́n ń darí orílẹ̀-èdè Nàìjíríà. Níbẹ̀ ló ti sọ lẹ́yìn tóun náà fi ọpẹ́ fún Ọlọ́run tó gbóhùn ọpẹ́ rẹ̀ sókè lálá gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti sọ o wípé Ọlọ́run ọba tí kìí jẹ ẹ̀bà kìí bẹ́ẹ̀ sì ni kìí jẹ yán tòun ti ìkọ́kọrẹ́ Ìjẹ̀bú ṣùgbọ́n ọpẹ́ ni oúnjẹ Olúwa o. George Akume ni òun dúpẹ́ látara ipò orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ìgbàgbọ́ bẹ́ẹ̀ sì ni àlàáfíà ó
ó ń jọba ní orílẹ̀-èdè yìí yàtọ̀ sí àwọn orílẹ̀-èdè bòmíì èyí tí ogun tó ti ń ṣe ọṣẹ́ tó sì ti ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ tó ti mú ogúnlọ́gọ̀ ẹ̀mí àwọn ọmọ orílẹ̀-èdè ọ̀hún lọ. Oníṣùgbọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà àlàáfíà ń jọba, ìgbọ́ra ẹni yé láàrin gbogbo ẹ̀yà ó ń bẹ láàrin àwọn ènìyàn ọ̀hún. Ó ní òun wá rọ wọn mọ́lẹ̀ yìí wípé kí wọ́n má sọ ìrètí nù, kí wọ́n ní ìgbàgbọ́ nínú ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu o, wípé dídùn lọ́sàn yóò so, nítorí wípé ìrètí pípẹ́ báyìí Ọlọ́run ti ṣetán o láti mú wá sí ìmúṣẹ èyí tí wọ́n ti ń pòǹgbẹ rẹ̀ fún ọdún pípẹ́ sẹ́yìn. Lákòótọ́ nínú ọ̀rọ̀ àkúmẹ̀, ó ní ohun gbogbo ló ní ìgbà àti àsìkò fún. Ó ní àsìkò kí òjò rọ̀, àsìkò òrùn, bẹ́ẹ̀ sì ni àsìkò ebi, ó ní àsìkò ayọ̀ òun ló dé fún àwọn ọmọlẹ̀ yìí wípé wọ́n ó jẹ àjẹyó, bẹ́ẹ̀ sì ni oníkálukú wa ni ó di àdìlọsílẹ̀ o nínú ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu. Gẹ́gẹ́ bí àkúmẹ̀ bó ti fi ọ̀rọ̀ ọ̀hún léde lánàá nínú ilé ìjọsìn kan nílùú Àbújá. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní báwo ń lọ̀bọ ṣe ṣe rí o tí ìnàkí ò ṣe, àti wípé kí lohun tọkùnrin ṣe tóbìnrin kò lè ṣe o. Àdíá fún ètò ìbò èyí tó jẹ́ ti ìjọba ìbílẹ̀ tó wáyé ní òpin ọ̀sẹ̀ tó kọjá ní ìpínlẹ̀ Èkìtì, níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn alága ìjọba ìbílẹ̀ ọ̀hún tó jẹ́ pé obìnrin òun ló rọ́wọ́ mú tí wọ́n sì lékè tí wọ́n tún jáwé olúborí o láti inú àwọn ẹgbẹ́ òṣèlú kan sí kejì èyí tí wọ́n ti díje dupò sí alága ìjọba ìbílẹ̀ ọ̀hún. Gómìnà ìpínlẹ̀ Èkìtì Abíọ́dún Oyèbánjí ó fi ẹ̀mí ìdùnnú ó fi hàn sí gbogbo olùgbé ìpínlẹ̀ Èkìtì pẹ̀lú bí wọ́n ṣe gba àlàáfíà láàyè lásìkò ìpolongo ti àwọn alága ìjọba ìbílẹ̀ ọ̀hún àti lásìkò ìbò ọ̀hún èyí tó wáyé o ní ìpínlẹ̀ Èkìtì. Gómìnà Oyèbánjí èyí tó dìbò rẹ̀ ní nǹkan bíi aago 12 òwúrọ̀ ó kù 20 ìṣẹ́jú ọjọ́ Sátidé tó kọjá yìí ní ìjọba ìbílẹ̀ Ìkángúsí Èkìtì. Níbẹ̀ ló ti sọ di mímọ̀, ó ní inú òun dùn, ayọ̀ òun kún pẹ̀lú bóun ṣe rí àwọn olùgbé ìpínlẹ̀ Èkìtì bí wọ́n ṣe túyáyá jáde láti wá fi káàdì ìdìbò aládòpẹ́ wọn mú àjọ ọkàn wọn sí ipò alága ìjọba ìbílẹ̀. Ó tún wá ní lẹ́yìn tí àjọ elétò ìbò tí wọ́n kéde àwọn ènìyàn tó jáwé olúborí o níbi tó jẹ́ wípé àwọn obìnrin àwọn ni wọ́n ṣe dáadáa jù nínú àwọn ipò ọ̀hún o, níbi tá a ti rí obìnrin 7 eléyìí tó jáwé olúborí sí ipò alága ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì. Bákan náà obìnrin 16 tí àwọn náà tí wọ́n tún jẹ́ igbákejì sí àwọn alága ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì. Ó ní èyí fi hàn wípé ààyè ti wà fún àwọn obìnrin láti ṣe dáadáa nínú ètò òṣèlú àti láti ṣe dáadáa sí orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Ó ní bírúfẹ́ àǹfààní báyìí bá tún wà ní òkè lọ́hùn-ún tá a mọ̀ sí ti ìjọba àpapọ̀ àti ní ìpínlẹ̀, ó ní yóò fi hàn dáadáa àti pé ìfigagbága yóò wà láàrin ọkùnrin sí obìnrin bí wọ́n ṣe mọ̀ ọ́ ṣe tó tòun ti ìfẹ́ tí wọ́n ní sí àwọn ènìyàn wọn o. Níbi tí ènìyàn 7 tó jẹ́ obìnrin gbọ́ngbọ́n obìnrin takuntakun, àwọn obìnrin tí wọ́n dúnlẹ̀ bí ọkùnrin tí wọ́n ti di alága ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì báyìí nínú ètò ìbò tó wáyé lópin ọ̀sẹ̀, àti àwọn obìnrin 16 tí àwọn náà tún jáwé olúborí sí ipò igbákejì alága ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì. Gẹ́gẹ́ bí a ti mọ ohun tó ń ṣẹlẹ̀ lẹ́ka ètò ìlera ní orílẹ̀-èdè Nàìjíríà ní báyìí, gẹ́gẹ́ bí ìwádìí tí àwọn akọ̀ròyìn tí wọ́n ṣe láàrin oṣù 5 sí 6 nínú ọdún tá a wà yìí fi hàn wípé láàrin oṣù 5 ọdún tá a wà yìí títí di ọjọ́ 1 nínú oṣù 12 ọdún yìí fi hàn wípé àwọn dókítà akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn òyìnbó eléyìí tí wọ́n lé ní 1000 ni wọ́n ti kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà lọ sí orílẹ̀-èdè UK United Kingdom láti wá iṣẹ́ ọrọ̀ ajé lọ látàrí bí ètò ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà àti ẹ̀ka ètò ìlera ilẹ̀ yìí bó ṣe ti mẹ́hẹ̀ báyìí, èyí tó ń fa kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n máa gbé ìgbésẹ̀ láti lọ sí òkè òkun àti àwọn ilẹ̀ òkèrè míì èyí tí wọ́n ń pè ní jápa. Ní báyìí ó tó bí 1,237 tó jẹ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn òyìnbó
ni wọ́n ti gbéra pá kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà o, gẹ́gẹ́ bí ìwádìí ọ̀hún fi hàn wípé ní orílẹ̀‐èdè United Kingdom lọ́wọ́ báyìí orílẹ̀‐èdè India àwọn ni wọ́n lékè téńté o lábala ẹ̀ka ètò ìlera nínú àwọn dókítà akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn èyí tó ń bẹ ní orílẹ̀‐èdè United Kingdom báyìí. Wọ́n ní orílẹ̀‐èdè India àwọn ni wọ́n ní àwọn ènìyàn tó pọ̀ jù níbẹ̀. Bákan náà orílẹ̀‐èdè Nàìjíríà ti fẹ́ gba ipò mọ́ orílẹ̀‐èdè Pakistan lọ́wọ́ o, nítorí wípé orílẹ̀‐èdè Pakistan àwọn náà ni wọ́n tún ní àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tó pọ̀ jù ní orílẹ̀‐èdè UK, tó sì jẹ́ pé orílẹ̀‐èdè Nàìjíríà ń ló ṣe kẹta. Ṣùgbọ́n nínú ìwádìí èyí tí orílẹ̀‐èdè Nàìjíríà àti àwọn oníròyìn tí wọ́n ṣe fi hàn wípé ìwọ̀nba iye èèyàn péréte báyìí ní orílẹ̀‐èdè Pakistan ni wọ́n fi ń ṣíwájú àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà bí wọ́n ṣe pọ̀ tó ní orílẹ̀‐èdè UK. Ní báyìí ní ẹ̀ka ètò ìlera àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn òyìnbó péréte díẹ̀ tó kù lórílẹ̀‐èdè Nàìjíríà rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ láti ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ o, kí wọ́n má ṣe máa pàdánù àwọn ògbóǹtarìgì akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn òyìnbó sọ́wọ́ àwọn ilẹ̀ òkèèrè, nítorí wípé ọjọ́ iwájú rẹ̀ ó léwu fún orílẹ̀-èdè yìí àti àwọn ilé ìwòsàn gbogbo ní orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ètò ìròyìn amúlòdùn ọ̀kan nínú àwọn olùkópa nínú Big Brother Naija eyín Tọ́lání Banj òun ló ti sọ di mímọ̀ báyìí o wípé òun ti fẹ́ àwọn ọkùnrin 7 ọ̀tọ̀ọ̀tọ̀ lérògbà wípé ọ̀kan nínú àwọn ènìyàn òun ní ìrìnàjò òun ni yóò já sí ńlọ́kọláya oní ìgbéyàwó tóun yóò di ìyàwó ilé ọ̀kan nínú wọn, ṣùgbọ́n kò báyìí ní kíní ọ̀hún fẹnu tì àfi bí ọkọ̀ tó gúnlẹ̀ sí èbúté ni, wípé gbogbo rẹ̀ òun ló já sí pàbó. Ó ní nínú àwọn ọkùnrin méjèèjì ọ̀hún ó lóun gbìyànjú títì láti lè fi ọ̀kan ṣe adé orí nínú wọn o, ṣùgbọ́n tó jẹ́ wípé pàbó ní gbogbo rẹ̀ ń já sí o. Ibi pẹlẹ báyìí ńlá bẹ̀bẹ̀ ìrìnàjò ọ̀hún ń ló fi lélẹ̀. Ó sọ̀rọ̀ ọ̀hún lórí ètò kan eléyìí tóun náà ti ń sọ ẹ̀dùn ọkọ rẹ̀ pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ àti ìrírí èyí tó ti rí o. Ó ní ìta lọ́wọ́ báyìí lóde tá a bá ní parọ́ tanra wa, ó ní ìwọ̀nba àwọn ọkùnrin eléyìí tó wúlò tó sì jẹ́ àwọn ọkùnrin tó ṣetán láti ní aya ńlé tá a mọ̀ sí responsible husband. Ó ní gbogbo wọn pátá o ní àwọn obìnrin ni wọ́n ti há sọ́wọ́. Ó ní àwọn tó kù nílẹ̀ báyìí àwọn tí ó jẹ́ pé oníranù tí ò ṣetán láti wá aya sílẹ̀ o tàbí láti di baálé ilé ni wọ́n, tó jẹ́ wípé I love you orí ara ni wọ́n fẹ́ máa ṣe fún àwọn obìnrin. Ó ní àwọn nǹkan wọ̀nyí sì ń jẹ́ ìpòrúurú tó ń ti ìbànújẹ́ ọkàn. Ó ní kò yé òun mọ̀ ọ̀nà tóun gbégbà. Tọ́lání Banj èyí tó sọ̀rọ̀ náà lórí ètò ọ̀hún ó wá rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ọkùnrin èyí tó ṣì kù wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n fi ìfẹ́ òtítọ́ ìfẹ́ òdodo kí wọ́n máa fi wọ̀n sí àwọn obìnrin. Tọ́lání Banj ní pẹ̀lú àwọn péréte tó kù yìí ó ní bá a gúnyán nínú ewé bá a ṣebẹ̀ nínú èpo ẹ̀pà ẹni tí òyò yóò kúkú yò ó lóun bẹ Ọlọ́run láti fún òun ládé orí o láìpẹ́ láì jìnà kóun náà di ìyàwó ilé àti ìyá ọmọ, gẹ́gẹ́ bí Tọ́lání Banj èyí tó sọ ọ̀rọ̀ ọ̀hún léde nínú ètò náà. Nínú ìròyìn eré ìdárayá àwọn díẹ̀ rèé nínú ìfẹsẹ̀wọnsẹ̀ àwọn bọ́ọ̀lù líìgì àgbábuta èyí tó wáyé lánàá Sunday. Báyìí ni àwọn èsì àbájáde ọ̀hún bó ṣe lọ sí nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún tó pín ọ̀sẹ̀. Ikọ̀ agbábọ́ọ̀lù Bournemouth àwọn pẹ̀lú Aston Villa wọ́n jọ wákò ọ̀mì 2-2 ni wọ́n gbá wọnú àwọn ara wọn. Bákan náà Chelsea àwọn fi àgbà wọn Brighton tiwọn ní ìgbà tí wọ́n ní 3-2. Ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool ní Anfield àwọn náà máa ṣe dáadáa níbi tí wọ́n ti pọnmi ìbànújẹ́ o sínú ọkàn àwọn ẹ̀kọ́ agbábọ́ọ̀lù Fulham 4-3 ni wọ́n nà Fulham dáadáa. West Ham United pẹ̀lú Crystal Palace ọ̀mì ẹyọ kankan èyí ni wọ́n ta o tí wọ́n sì gbá wọnú àwọn ara wọn. Ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City ní Etihad Stadium tiwọn 3-3 eyín ni wọ́n pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Tottenham ni wọ́n jọ gbá wọnú àwọn ara wọn. Ẹ jẹ́ n gbabẹ̀ lọ sí orílẹ̀-èdè Spain nínú ikọ̀ líìgì àgbábuta La Liga wọn o. Mallorca pẹ̀lú Deportivo Alaves àwọn náà jọ wákò ọ̀mì 0-0 báyìí
ni wọ́n jọ gbá o lẹ́yìn 90 ìṣẹ́jú. Almeria náà pẹ̀lú Real Betis kò sí ẹni tó fàgbà wọn ra wọn o, 0-0 òun náà ni wọ́n jọ ta. Sevilla pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Villarreal àwọn náà ọ̀mì ni wọ́n jọ ta, ẹyọ kankan ni wọ́n gbá wọn inú àwọn ara wọn. Barcelona fi àgbà wọn Atletico Madrid ẹyọ kan sí 0 ni. Bákan náà ní orílẹ̀-èdè Ìtàló Serie A lọ́hùn-ún, Lecce pẹ̀lú Bologna àwọn náà tí wọn ọ̀mì ẹyọ kankan ni wọ́n jọ ta o, nígbà tí Udinese pẹ̀lú Verona àwọn náà jọ ta ọ̀mì 3-3 ni wọ́n jọ gbá wọ inú àwọn ara wọn. tó ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ fún tòní. Ó tún dojúmọ́ ọ̀la nígbà tẹ́ máa láǹfààní láti gbọ́ tuntun ìròyìn míì. Síwájú ìgbà náà, Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. A ò ní ṣẹ̀sín, a ò ní ṣẹlẹ́yà, ikú òjijì kò ní dẹ̀mí wa légbodò. Ká ní ọjọ́ rere o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.